pẹ̀lú bí ètò ìdìbò ààrẹ àti ti gómìnà ti ọdún 2027 tó ń bọ̀ yìí bó ṣe ti ń gbóná, tí àwọn olóṣèlú tó ti ń sáré kiri lórí bí wọn yóò ṣe di yálà ààrẹ ni o, yálà gómìnà ni o, yálà aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ni o, yálà aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ti ìlú Àbújá ni o. Níṣe ni ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ Èkó ló mà ti gbẹgẹ́ báyìí, tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn olóṣèlú tí wọ́n ní ìfẹ́ láti di gómìnà ìpínlẹ̀ Èkó, pàápàá lábẹ́ ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba, ìyẹn ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC, ni wọ́n mà ti ń sá sẹ́yìn lásìkò yìí, tí wọn ò lè fi ìfẹ́ hàn tàbí kéde wípé àwọn yóò lọ fún ipò gómìnà ìpínlẹ̀ Èkó lọ́dún tó ń bọ̀, nítorí wọn ò mọ nǹkan tí olórí oko orílẹ̀-èdè Nàìjíríà tó tún jẹ́ bàbá ìsàlẹ̀ òṣèlú ní ìpínlẹ̀ Èkó, tó jẹ́ pé lásìkò yìí kò sẹ́ni ó lè di gómìnà ìpínlẹ̀ Èkó láìsí ọwọ́ ẹ̀ níbẹ̀. Èèyàn ààrẹ Bọ́lá Ahmed Tinubu níṣe ni wọ́n máa ń dúró de àṣẹ. Kì í ṣe ìròyìn mọ́ pé ní ọ̀pọ̀ àwọn ìpínlẹ̀, ọ̀wọ̀ àwọn tí ó fẹ́ díje du ipò gómìnà ní ìpínlẹ̀ wọn ni wọ́n ti ń fìfẹ́ hàn, tí orúkọ wọn tó sì ti ń jáde, kódà tí àwọn ọmọlẹ́yìn wọn tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìpolongo. Ṣùgbọ́n eléyìí kò máa rí bẹ́ẹ̀ fún ìpínlẹ̀ Èkó. Ní ìpínlẹ̀ Èkó títí dàsìkò tí a ń ṣe àkójọpọ̀ ròyìn yìí, pẹ̀lú bí òṣèlú ṣe ti bẹ̀rẹ̀, tí ọdún yìí jẹ́ ọdún òṣèlú, níṣe ni kò máa tíì sí olóṣèlú gidi kan tí ó ti fìfẹ́ hàn láti di ipò gómìnà ìpínlẹ̀ Èkó mú, yàtọ̀ sí àwọn ọmọlẹ́yìn gómìnà àná ní ìpínlẹ̀ Èkó, Akínwùmí Àǹbọ̀dé, tí wọ́n ń polongo ìdìbò fún pé òun ni yóò ṣe gómìnà ìpínlẹ̀ Èkó lọ́dún tó ń bọ̀. Níṣe ni kò sí olùdíje míì. Bẹ́ẹ̀ ni ìwádìí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀pọ̀ àwọn olóṣèlú ní ipò ńlá náà ló wù, ṣùgbọ́n tí wọn ò lè fi ìfẹ́ hàn, nítorí pé ní Èkó, ìgbà tí bàbá bá ti sọ̀rọ̀, ìyún Tinubu, ni wọ́n tún máa mọ ibi tí wọ́n ń lọ. Bí ìgbà èèyàn bá sì fi ìfẹ́ hàn sí ipò gómìnà, ẹnìkan ṣoṣo tí Tinubu bá ti lóun fẹ́ ni ló máa ń di gómìnà ní ìpínlẹ̀ Èkó. Ṣé tẹ́lẹ̀ ìròyìn ti gba orí ẹ̀rọ ayélujára pé ara àwọn tí wọ́n rí ó ṣeéṣe kí ipò náà já mọ́ lọ́wọ́ yàtọ̀ sí Àǹbọ̀dé, ẹni ọmọkùnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyún ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ìyún Ṣèyí Tinubu, àti igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó lọ́wọ́ tá a wà yìí, ìyún ọ̀gbẹ́ni Ọbáfẹ́mi Hamzat. Bẹ́ẹ̀ làwọn kan tó ń jẹ́ kó di mọ̀ wípé ẹni tí ó jẹ́ akọ̀wé pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu báyìí, ìyún Hakeem Muri-Okunola, wọn ni òun náà ó ṣeéṣe kí wọ́n fi ṣe gómìnà ìpínlẹ̀ Èkó, táwọn kan sì tún sọ pé sẹ́nitọ̀ tó ń ṣojú agbègbè Lagos East nílé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá, sẹ́nitọ̀ Tókunbọ̀ Abiru, wọn ni ó ṣeéṣe kípò náà jámọ́ òun náà lọ́wọ́. Ṣùgbọ́n báyìí, nínú gbogbo àwọn tá a dárúkọ ẹ̀, kò tíì sẹ́ni tó lè fi ìfẹ́ hàn ní fún ipò gómìnà ìpínlẹ̀ Èkó, tó sì jẹ́ pé àṣẹ Tinubu ni gbogbo wọn ń dúró dè báyìí.